Ìbà Mẹ̀sáyà ọba mojúbà ẹ̀. Ìbà fọ́ba mi Èdùà àrí ìró àlà ọba mi ajípọ̀jọ́ kúdà. Ọba tó lè pa tẹ́nìkan ò lè jí, ọba tó lè jí tẹ́nìkan ò lè pa, ìwọ la fògo fún lọ́jọ́ tòní. Ọba tó lè jí tẹ́nìkan ò lè pa, ọba tó lè pa tẹ́nìkan ò lè jí. Adúpẹ́ dúpẹ́ adúpẹ̀pẹ́ òkun. Gbogbo yín ni mo kí pátápátá, mi ò lólódì ẹnì kankan lórí ètò tèmi. Yẹmí Olúwadáre, ẹ káàbọ̀ sórí ètò tèmi. Ọ̀rẹ́ mi ọ̀wọ́n Prince Alex, mo kí ẹ kí ẹ. Dáramọ́lá Gbémi Olúṣèyí, ẹ ṣé mo dúpẹ́, ẹ káàbọ̀ sórí ètò yìí. Tó bí mo ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, mo ní adúpẹ́ dúpẹ́ adúpẹ̀pẹ́ òkun. Ọmọ lójú Olódùmarè lórúkọ tèmi. Ọmọ tí ìyá bí tó fọ̀já àrọ́pọ̀, ọmọ tí ó wọ mọ́tò tó bá rí ilé ọdún bí àṣà ọ̀gá mi kan Akeem Ọ̀yáwálé ní Gold FM lọ́hùn. Èmi lọmọ wọn níjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àtẹ́ka ọmọ ẹlẹ́dẹ̀ ìwẹ̀lẹ̀, ọmọlóbì kan wọ́ tìrìwọ́, ọmọlóbì kan wọ̀ tìrìwọ́. Ìjẹ̀ṣà orídìí ìṣáná ilé ilẹ̀ ẹ̀rọ wa ti ń múná roko. Gbogbo ẹ̀yin tó ń wò mí mo kí pátápátá, ẹ ṣé mo dúpẹ́, mi ò mà lólòdì ẹnì kankan. Ṣéun àbúrò mi àwọn ti Philippines lọ́hùn ní Manila, ò ṣé mo dúpẹ́. Tó lórí ètò tèmi, pẹ́pẹ́ yóò gbọmọpọ̀ nǹkan ò gbé nǹkan àánú. Àbúrò mi ọ̀wọ́ Magalong Relax, ò ṣé mo dúpẹ́, Kẹ́mi Alóńgẹ́ mo rọ́wọ́ ẹ̀. Adúpẹ́ fọ́ba mi Èdùà tó tún mú wa rọ́jò ẹ̀ní láyọ̀ àti tàlàáfíà. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ni títẹ́ sì fi ń gbọ́ mi náà ò ní di pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba mi Èdùà. Ọ̀rẹ́ mi ọ̀wọ́n Dáre kalẹ̀ jayé lọ́hùn, ṣáṣá múra kò ní bàjẹ́, ó ṣe. Tó kí ni mo fẹ́ ká gbéyàwó lórí ètò tèmi, kí ni mo fẹ́ ká sọ lórí ètò tèmi, ọ̀rọ̀ ìṣítí wo ni mo fẹ́ mú wá fún yín gbọ́ pé kẹ́ gbọ́ kẹ́ fi kọ́gbọ́n lórí ètò tèmi. Ibi tí mò ń lọ ò jìnnà, àmọ́ àwọn ibi tí mo fẹ́ yà àwọn ibẹ̀ náà ló pọ̀. Pẹ́pẹ́ yóò gbọmọ pọ̀ lórí ètò tèmi, aláàárẹ̀ ò jẹ̀gbà bẹ́ẹ̀ nìkan ó gbé nǹkan àánú. Ọ̀rẹ́ mi ọ̀wọ́n Alex Ayọ̀ Maruf, ó ṣé mo dúpẹ́. Tèmi Tọ́pẹ́ Fásọ̀sì Olúbàjọ èèyàn tèmi, ó ṣé mo dúpẹ́, àwọn ti UK lọ́hùn lọ́hùn náà nìyẹn. Dáramọ́lá Gbémi Olúṣèyí, ẹ káàbọ̀ sórí ètò yìí. Tèmi Tọ́pẹ́ Fásọ̀sì àǹtí mi ń kọ́, àǹtí Bọ́láńlé ó tó jọ́ mẹ́ta lọ́hùn.
ẹ̀yin tèmi gbogbo yín pátápátá ni mo kí, mi ò lólòdì ẹnì kankan. ẹ má bínú gbogbo ẹ̀yin tí mò ń rí kọ́mẹ́ǹtì náà lórí ètò yìí, mi ò ní lè dárúkọ gbogbo wa náà lọ́kọ̀ọ̀kan torí àròjọ múso lókun. gbogbo àwọn mẹ́sẹ̀gì náà ni mo rí bẹ́ẹ̀ ṣe ń jù ránṣẹ́, ẹ ṣé mo dúpẹ́. Prince Alex wọ́n ní kí n kí gbogbo àwọn tèmi ní Qatar lọ́hùn, gbogbo yín ni mo kí pátápátá. gbogbo ẹ̀yin tèmi tẹ́ wà ní Qatar lọ́hùn, ní Doha, gbogbo yín ni mo kí. ẹ̀yin tèmi tẹ́ wà ní UK lọ́hùn náà, gbogbo yín ni mo kí. ní Manchester ni, ní Birmingham ni, gbogbo yín pátápátá ni mo kí. àwọn tèmi ní Scotland náà, ẹ ṣé mo dúpẹ́. gbogbo ẹ̀yin tèmi ní Europe lọ́hùn, Germany lọ́hùn, gbogbo yín mo kí, ẹ ṣé mo dúpẹ́. ẹ̀yin tèmi l'Amẹ́ríkà, àwọn náà gbórí wọlé sórí ètò tèmi, ẹ ṣé mo dúpẹ́. Victor Olúwafọlájìmí Ahmed, àbúrò tèmi ọ̀wọ́n, the doctor, báwo ni. tó ibi tí mò ń lọ lórí ètò yóò jìnnà, mo sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan, àmọ́ àwọn ibi tí mo fẹ́ yà àwọn náà ibẹ̀ náà ló pọ̀. tó kí lètò ìdálé lórí, gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́, ètò yìí máa ń wáyé ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní dédé agogo 12 lórí ìkànnì náà ni. ṣe rí ètò yìí la ti ń ṣe lórí òyìnbó ń pè ní rédíò, orí rédíò náà la ti ń ṣe, ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tí ẹ lè gbọ́ wa lórí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì náà ni mo ṣe wọ ní kí n wá sórí Facebook yìí náà kó lè yé yín, kẹ́ lè mọ nǹkan tí à ń ṣe, kẹ́ lè mọ àǹfààní tí àwọn ará Nàìjíríà ń jẹ lọ́hùn. òun náà ni mo ṣe ní kí n wá sórí ètò tèmi náà, ni mo ṣe gbé wá sórí Facebook náà tó kẹ́yìn náà lè mọ bó ṣe ń lọ. ọ̀rọ̀ ìṣítí náà ni ètò ní ọ̀rọ̀ ìṣítí. pẹ́pẹ́ yóò gbọ́mù kan, nǹkan ó gbé nǹkan àánú lórí ètò tèmi. yà das tó ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀ tó fi kọ́lé ẹ̀ sórí àpáta. mo sọ lẹ́ẹ̀kan, ètò yìí dàbí pé eégún fẹ́ jó, òjò fẹ́ rọ̀, ọmọ bá sì fẹ́ wòran, àbẹ́ẹ̀ rí i pé nǹkan kì í ẹsẹ̀ ràgò. ó wá dàbí pé ọba rán ni níṣẹ́, odò ọba kún, iṣẹ́ ọba ò ṣeé má jẹ́, bẹ́ẹ̀ sì ni odò ọba kò ṣeé kán lù, kí la wá ṣe. Paluda paluda láàárọ̀ kọ́, paluda paluda láàràdà, paluda paluda náà ni. tó mo fẹ́ fi orin míì kí n fi wọlé sórí ètò tèmi, Yínká Ọmọ́táyéfẹ́lẹ́ náà ni. aha aha aha. ọ̀gá mi Yínká Ayéfẹ́lẹ́ lẹ̀ ń gbọ́ yẹn. nínú àwo rẹ̀ tó pè ní
everlasting grace. tó torí pé àròjọ múso lókùn lónìí mo dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀yin tèmi gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe onígbọ̀wọ́ fẹ́tò yìí àǹtí mi ọ̀wọ́n àǹtí ṣọlá mo dúpẹ́ pẹ́ òkun iṣẹ́ ọba tí ẹ̀ ń ṣe yóò máa jó yín ṣe ọkọ ọba àdá ọba kò ní ṣe ayín lẹ́sẹ̀ ẹ ṣé mo dúpẹ́. láti amẹ́ríkà lọ́hùn ṣeun ajífolókùn ẹ ṣé mo dúpẹ́ mo rọ́wọ́ yín náà nígbà gbogbo náà ni mo máa ń rí ìpè yín àmọ́ kọ́lọ́hún ọba kí ó fún wa ní ọjọ́ rẹ̀. tí n bá ní kí n máa ka dúró mẹ́sẹ́gì tó wà níwájú mi àbí gbogbo àwọn nǹkan tẹ́ ẹ tẹ̀ ránṣẹ́ sí mi ní ṣètò lénìí ó dẹ̀ ní ọ̀rọ̀ kan pàtàkì tí mo fẹ́ kí ẹ̀yin èèyàn wa mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ ìṣítí ni ètò ní ọ̀rọ̀ ìṣítí mò ń bọ̀ náà mi ò tí ì dé. àjànàkú kọjá mórí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pé a rìnrìn. àwọn mùsùlùmí wa ní bísímìláì ràmọ́nì rahim wàlíhàmdùlíláì rọ̀bìn harami. àwọn onígbàgbọ́ àwọn náà ní tí olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ sórí àpáta tó gbé lórí ìṣàn omi. àwọn ẹlẹ́sìn àbáláyé náà àwọn náà ní olúkú nímọ̀bí àdó àjàmì haramì agbẹdúdú orí ìtẹ́ àwọn àgbà tó bẹ lótùfẹ́ tìmílẹ̀ ká má ṣe tìmí lójú lórí ètò tèmi. Princess Fúnmi Àlàbí ó tójọ́ mẹ́ta. gbogbo yín náà ni mo kí ẹ wá nǹkan fìdílé àbí tẹ wádìí fi nǹkan lé kájọ gbádùn ètò tèmi. owó lé àìsàn kalẹ̀ owó bàbá wo lè ìkó owó lẹ́sàn kalẹ̀ owó mo mọ̀ kò tún lè ṣe ju ti ìbánilọ. ẹ ṣé mo dúpẹ́. tó àkórí ètò tèmi ni mo pè ní àpèmọ́ra ẹni òun là ń pè Tèmídire. gbogbo wa náà lọmọ Yorùbá kí ni àpèmọ́ra ẹni tá à ń pè Tèmídire. ọ̀pọ̀lọpọ̀ a máa gbọ́ wípé àwọn èèyàn máa sọ wípé àpèmọ́ra ẹni là ń pè Tèmídire kí ló mọ́rọ̀ náà wá ẹ gbọ́ wìrìwìrì lórí ètò tèmi àmọ́ kẹ́ náà bá mi ká lọ. tó kí ni àpèmọ́ra ẹni tá à ń pè Tèmídire. ọ̀rọ̀ kàǹkà ọ̀rọ̀ ńlá náà nìyẹn àpèmọ́ra ẹni tá à ń pè Tèmídire. wọ́n ní bá a bá jí lòwúrọ̀ ká fi ẹnu re ká fi pè nǹkan gidi nǹkan re ká fi pè mọ́ ara wa. wọ́n ní ṣe rí àwọn tó wà lẹ́nu wa yìí ọlọ́run ọba mi ò kì í fi àṣẹ sí ni àṣẹ wà ń bẹ débi wípé nǹkan tí oníkálukú bá ti pè mọ́ra ẹni òun náà ni ó ṣe mọ́ wa lára. ẹ yé búra èké torí pé bẹ́ẹ̀ bá búra èké ń tẹ́ ẹ bá ti rò mọ́ra yín òun náà ni ó ṣe. kódà béèyàn ń rorò kúrò ńgbà míì béèyàn bá rorò burúkú síra rẹ̀ ńgbà míì àmọ́ ṣe o àmọ́ ọlọ́run ọba mi Allahu Rabbi ọba tó dájọ́ tèmi kò ní jẹ́ kí èrò burúkú kó ṣe mọ́ wa lára.
kò ní jẹ́ kọ́rọ̀ burúkú kó ṣẹ mọ́ wa lára. Mò ń bọ̀, mi ò tí ì dé. tó bí mo ṣe ń sọ lọ, mo ní àpèmọ́ra ẹni òun là ń pè tèmi dire. Kí ni àwọn nǹkan tó fà á tá a fi ní àpèmọ́ra ẹni là ń pè tèmi dire? Ìtàn arákùnrin kan bẹ tí n ó sọ lórí ètò yìí láàrin ìṣẹ́jú béléńjá náà ni à á lò tí a fi sọ ìtàn náà. Mo fẹ́ kẹ́yìn èèyàn mi kẹ́ wádìí fi nǹkan lé àbí kẹ́ wá nǹkan fìdílé kájọ gbádùn ètò yìí. Kì í wá ṣe wípé ká gbádùn ètò yìí náà lásán, bí kò ṣe wípé ká jókòó ká ro àròjinlẹ̀ ká kọ́gbọ́n nínú ọ̀rọ̀ kékeré tí mo fẹ́. Ìtàn arákùnrin kan ni mo fẹ́ sọ tí wọ́n ń pè ní Ajítòní. Kí ló ṣẹlẹ̀ sí Ajítòní? Orú èèyàn wo ni Ajítòní jẹ́? Ajítòní jẹ́ ẹrú ọba kan láyé ìjọ́un. Ẹrú ni. Ẹ̀yin náà ṣá mọ̀ iṣẹ́ tí ẹrú ń ṣe. Ẹ mọ̀ wípé láàfin àwọn ọba wa láyé àtijọ́ a lè ṣe adébẹ̀ amọ̀bẹ̀rú. Kò dàbí ayé ìjọ́ òní tó jẹ́ wípé kò sí nǹkan tó jẹrú mọ́, àmúra wa mọ́ lẹ́rù. Ṣó ti yé yín? tó láyé ìgbà náà lọ́hùn, ọ̀rẹ́ mi ọ̀wọ́n Fámóyègún Adélékè Martins, ẹ káàbọ̀ sórí ètò yìí. Bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan, mo ní ẹrú kan bẹ tí wọ́n ń pè ní Ajítòní. Ṣé Ajítòní àwọn ẹrú ọ̀rẹ́ rẹ̀, àwọn ẹrú ẹgbẹ́ rẹ̀, wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ lójoojúmọ́. Àmọ́ bó bá ti jí, nǹkan kan tó máa ń tẹnu mọ́ òun ni wípé orí mi gbé mi débi ìlà, gbé mi débi ire. Orí mi gbé mi débi ọlà, gbé mi débi ire. Yóò wá máa sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ wípé òun mọ̀ wípé lọ́jọ́ ọjọ́ kan òun ò bọ́ nínú okùn ẹrú yìí, òun ó sì di ẹni tó jẹ́ wípé ayé ò pè wá wò, àwọn èèyàn ò bá òun yọ̀, òun ó sì ṣe ìgbéyàwó alárinrin tó jẹ́ wípé ayé ò gbọ́, ọ̀run á mọ̀. Àwọn ọ̀rẹ́ rẹ̀ á mọ̀ fi ṣe ẹ̀yẹ́ wípé Ajítòní kí ló ń sọ yìí? Ìwọ tó jẹ́ wípé ọmọ ẹrú lásán lásán ni ọ́, ọmọ ẹrú, ìwọ ló fẹ́ ṣègbéyàwó táyé gbọ́ tọ́run ó mọ̀, ìwọ ló fẹ́ bọ́nú oko ẹrú, ọ̀nà tó o fẹ́ gbà tó o fẹ́ fi bọ́nú oko ẹrú yìí kò tí ì yé mi, bó ló ṣe ṣe. Àwọn èèyàn á mọ̀ sọ, wọn á máa bí léèrè bẹ́ẹ̀. Àmọ́ nǹkan kan wà nínú Ajítòní. Nǹkan tó wà nínú Ajítòní ni wípé Ajítòní jẹ́ ẹ̀dá tó jẹ́ wípé ó ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run ọba. Ajítòní jẹ́ ẹ̀dá tó jẹ́ wípé ó wo ọjọ́ iwájú, pé ire ló wà lọ́jọ́ iwájú. Yóò mọ̀ sọ ní ire lójú owó rí. Gbogbo ẹ̀yin tó ń wò mí, ire lójú owó rí, ire lójú yín ò mọ̀ rí. Ariwo ayọ̀ ni ó mọ̀ sọ lẹ́yìn kò lẹ́yìn. Ariwo burúkú ò ní sọ lẹ́yìn kò lẹ́yìn. Ayé ò mà ní bọ́ bàtà ọ̀fọ̀sẹ́nu ẹnì kọ̀ọ̀kan yìí. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi títẹ́ fi ń gbọ́ mi ò ní di bẹ́ẹ̀ lójú tẹ̀sẹ̀ fi ń wò mí náà ò ní fọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. tó bí mo ṣe ń sọ lọ, Ajítòní a jẹ́ ẹni tó jẹ́ wípé àpèmọ́ra ẹni gbogbo ọ̀rọ̀ tí ó mọ̀ ń sọ láràárọ̀ ni wípé bí ayé ètò mú ṣe dáa. Àwọn ẹrú tó kù àwọn ò gbàgbọ́, nítorí pé gbogbo wọn ti gbà wípé ipò ẹrú làwọn ò kù sí. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ wípé ọ̀nà ló jìn, ẹrú ò ní bàbá. Ẹ mọ́ bínú, ọ̀nà ló jìn, ẹrú ní bàbá. Bá a ṣe bẹ́rú bẹ́ẹ̀ la ṣe bọ́mọ. tó Ajítòní ṣáà jẹ́ ẹni tó jẹ́ wípé ìmọ̀ ń pe àpèmọ́ra gidi mọ́ra rẹ̀. Ọmọ kábíyèsí tá à ń sọ yìí, ọba tí Ajítòní ń ṣerú lọ́dọ̀ rẹ̀, ọba ìbímọ, ó lọ́mọbìnrin náà wà ní ìdálẹ̀. Nígbà tó di ọjọ́ kan, ọmọ kábíyèsí ìbá wá láti wá kí bàbá rẹ̀ láàfin. Nígbà tó dé ààfin, Ajítòní ni ẹni tí wọ́n ní kó lọ rèé gbé oúnjẹ fún ọmọ ọba. Ajítòní gbé oúnjẹ lọ fún ọmọ ọba obìnrin yìí.
ọmọbìnrin yìí jẹ́ Àṣàkẹ́, òun làkọ́bí kábíyèsí. Ọmọbìnrin náà sì rẹwà kátàtẹ́rẹ́tì, ọmọ yìí rẹwà. Ọmọ tó jẹ́ wípé bọ́kùnrin bá rí yóò padà wòyìn pé ọmọ ló dáa tó yìí. Ọmọ náà sì níwà. Àṣàkẹ́ jẹ́ àkọ́bí kábíyèsí lóbìnrin. Bí mo ṣe ń sọ lọ, Ajítòní bá gbé oúnjẹ, ó gbé dé ọ̀dọ̀ ọmọ kábíyèsí, ó gbé síwájú rẹ̀, ó ní olúwa mi o, oúnjẹ àárọ̀ yín ni mo ní kí n gbé wá fún yín kẹ́ ẹ wá jẹ. Ó gbé sílẹ̀ ló bá pẹ̀yìndà ló bá lọ. Àṣàkẹ́ tó jọmọ kábíyèsí, èyàn bẹ̀rẹ̀ sí ní ìwò pé ẹrú mọ̀ ní ọmọkùnrin yìí. Lóòótọ́ Ajítòní jẹ́ ń tọ́ rẹwà lókùnrin, tọ́jọ́ pé gbogbo obìnrin náà ni yóò fẹ́ fẹ́, àmọ́ ipò ẹrú tó wà ò jẹ́ kí àwọn èèyàn rí ń gbòòrò àníta. Àwọn aráàlú ò rí Ajítòní gẹ́gẹ́ bí ẹni tó rẹwà, ṣe mọ̀ pé ẹrú kò sí bí ẹrú ó ṣe lẹ́wà tó, àbí bí ó ṣe jẹ́ bí ó ṣe rẹwà lókùnrin tó, tí àwọn aráàlú tí wọ́n ò rí. Ẹrú náà lẹ̀rú jẹ́. Àmọ́ gbọ́n sọ lẹ́ẹ̀kan, ọ̀nà ló jìn, ẹrú ní baba. Ìbí òjò bí bá ti bẹ́rú bẹ́ẹ̀ náà làbí, bá ti bọ́mọ náà làbí ẹrú, bá ti bẹ́rú náà bẹ́ẹ̀ náà làbí mọ́. Tó bí mo ṣe ń sọ lọ, nígbà tó tún di bí ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta, Ajítòní sáà ló ń gbé oúnjẹ wá fún arábìnrin. Nígbà tó yá, Àṣàkẹ́ ó bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ Ajítòní. Ó bá pa Ajítòní ńjọ́ kan, ó ní Ajítòní, bóò ló ṣe dé ààfin? Ṣó o ní bàbá, ṣó o ní ìyá, ṣó o lẹ́bí, ṣó o lára? Ajítòní ròyìn gbogbo bó ṣe dá ààfin. Àánú rẹ̀ ṣe Àṣàkẹ́. Àṣàkẹ́ bá ní ń ràn ọ́ lọ́wọ́, àmọ́ bí ìwọ náà bá ti lè ṣe tèmi. Kò yé Ajítòní. Ajítòní ní ìrànlọ́wọ́, orú ìrànlọ́wọ́ lòún fẹ́ ṣe fún ọmọọba tóun ò ní lè ṣe, nígbà tó jẹ́ wípé ẹrú lòun láàfin. Ọ̀dà, ó ní olúwa mi, gbogbo ìrànlọ́wọ́ tẹ́ bá fẹ́ kí n ṣe, gbogbo rẹ̀ ní í ṣe fún yín. Àṣàkẹ́ bá ní ọ̀dà, ó ní ká mọ béèrè ìfẹ́ lọ. Ọya Ajítòní lẹ́nu, ó ní èrè ìfẹ́ òun sọmọ ọba. Ká tó wí ká tó fọ̀ ká mọ̀ dé ìnà pẹ̀nu. Àṣàkẹ́ àti Ajítòní mọ̀ bẹ̀rẹ̀ eré ìfẹ́. Nígbà tó yá, kábíyèsí ní kí Àṣàkẹ́ oníkó mọ́kọ wá. Kábíyèsí pé Àṣàkẹ́ sáàfin jọ kan, ó ní Àṣàkẹ́, oníbọmọdé bá tó lọ́kọ́, oní yóò lọ́kọ́, oníbọmọdé bá tó ládàá, oní yóò ládàá ni. Ó lójú tó mọ́kọ wálé, èmi àti ìyá rẹ̀ à ń retí. Àfẹ́fọwọ́ wa ká fi gbọ́mọ rẹ̀ náà jò kó tó mọ́kọ wálé. Àṣàkẹ́ ní kábíyèsí, òun yìíká ọ̀tún, òun yìíká òsì o. Ó ní ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yìí, ọ̀rọ̀ tóun náà tilẹ̀ fẹ́ sọ náà ti pẹ́ ni, àmọ́ òun ò tí ì mọ̀ bóun ó ṣe bá kábíyèsí sọ. Òun wá ní bóyá kóun kọ́kọ́ bá ìyá òun sọ, àmọ́ nígbà tọ́lọ́run ti wá ṣe ìsìn tó jẹ́ pé kábíyèsí náà ló kọ́kọ́ mọ́rọ̀ ìjáde, òun ò wá sọ ní ìsìn. Ó lóun tilẹ̀ tóun fẹ́fẹ́, inú kábíyèsí dùn gan. Àṣàkẹ́ ọmọ mi, ọ̀lẹ́ntọ́ fẹ́fẹ́, ṣẹ́lú ì náà ni, ọmọ ìlú wo ni, bóò ló ṣe jẹ́, ọmọ bá bo ni. Ṣé mọ̀ pé olówó àtolówó, olówó a máa sọ̀rọ̀ olówó, òtòṣì a máa sọ̀rọ̀ olòṣì. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, gbogbo ẹ̀yin tẹ́ ń fojú wò mí nílé, ẹ̀ ní sọ̀rọ̀ òtòṣì láyé yín. Tó òtòṣì ò mọ̀ ní báyìí tàn. Ṣé mọ̀ pé owó ló ń jẹ́ mo mọ̀ ẹ́ rí, òṣì ló ń jẹ́ ta ló bá ọ tán. Òṣì ò ní kángun sẹ́yìn kùlé ẹnì kọ̀ọ̀kan yín bẹ́ẹ̀ ṣe ń wò. Ẹ mọ̀ sàmí kẹ́ mọ̀ gbé tó àdúrà mi. Ojú tẹ́ fi ń wò mí ò ní fo, etí tẹ́ fi ń wò mí ò ní di. Èmi ọmọ yín náà lórí ètò Ọmọ Olójú Lódùmarè náà ni. Tó bí mo ṣe ń sọ lórí ètò yìí, ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ gbogbo náà ni mo rí, mo kí ẹ ṣé mo dúpẹ́. Tó bí mo ṣe ń sọ lórí ètò yìí, kábíyèsí ní kí wọ́n lọ rèé mú, kábíyèsí ní kí Àṣàkẹ́ ó ní kó lọ rèé mú ọkọ rẹ̀ wá, kó mọ̀ mú bọ̀ láàfin. Kí ló kù? Káwọn ó ríra, kí wọ́n sì wá ṣèdáná, kí wọ́n wá mú ìyàwó wọn náà ni. Kò sí nǹkan míì náà tó kù. Ó pe olórí wá, olórí sọ ọgbọ́n tọmọ rẹ̀ sọ, ó lóun ti lọ́kọ. Olórí ní ọ̀dà bẹ́ẹ̀, ó ní kò kúkú sọ kankan fóun, torí wípé bàbá àtọmọ kábíyèsí àti ọmọ rẹ̀ Àṣàkẹ́ bí wọ́n ṣe wà ní, àwọn méjèèjì náà ni wọ́n tí wọ́n jọ máa ń dì sí. Kí n má dé ìnà pẹ̀nu,
ká mọ̀ bó pò lọlé olóró. Kábíyèsí ní kí Àṣàkẹ́ ó ní kó mú ọkọ rẹ̀ wá sáàfin. Ó ní kábíyèsí kì í ṣe ọ̀nà tó jì náà, ẹni tẹ́ ẹ mọ̀ náà ní kọ́dà àyíká wa yìí náà ló wà. Kábíyèsí ní wọ́n bó ní ó sì jẹ́ tó jẹ́ wípé àyíká yìí náà ló wà tí mi ò sì mọ̀, ọmọ ta ni, ọmọ ọba ìlú òbó ni, ọmọ olóyè wo ni, iṣẹ́ wo ni ń ṣe. Àṣàkẹ́ ní kábíyèsí ìkan lára àwọn ẹrú yín ni. Kábíyèsí dìde fìjà, ẹrú ó sì wá fi ẹrú mi ṣọkọ láàfin mi, ta nínú wọn, ta ló tó bẹ́ẹ̀ nínú wọn. Ó ní Àṣàkẹ́ kò sẹ́ni tó fi ọwọ́ pa ẹ̀dà ẹ̀mí kábíyèsí lójú èmi ọba lójú, talẹ̀ tó lè jẹ́. Ṣé ẹ sì rí Ajítòní, ọjẹ́ ń tó níwà gidi. Òun ni mo sọ lẹ́ẹ̀kan, mo ní gbé ìwà tí kò wá bá wù. Ẹ rántí pé ọjọ́ ẹ̀san ọjọ́ náà ń bọ̀. Ẹ bá ṣe rere yóò jèrè rere, ẹni tó àìṣe burúkú náà yóò kẹsàn burúkú. Àmọ́ kí n má fa ọ̀rọ̀ mi gùn, ọba ní ta ni ó lè jẹ́ ní ààfin. Ó sọ, ó ní Ajítòní ni o, Àṣàkẹ́ lájítòní, ọba lájítòní kẹ̀, Ajítòní bò ó. Wọ́n bá ní kán lọ rèé pé Ajítòní wá. Àwọn ránṣẹ́ pé Ajítòní náà dáàfin. Ó dọ̀bálẹ̀ síwájú ọba. Ó ní olúwa mi, wọ́n ní ẹ lọ rèé pè mí wá. Kábíyèsí náà ní bẹ́ẹ̀ ni, èmi ni mo rán ni sí ọ. ń gbọ́ kí ni nǹkan tó wà láàrin ìwà àti ọmọ mi. Ẹ̀rù bà Ajítòní ò lè sọ̀rọ̀. Ó bẹ̀rẹ̀ sí í gbọ̀n lórí ìdọ̀bálẹ̀. Àṣàkẹ́ lọ rèé bá Àṣàkẹ́ kúnlẹ̀ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Àṣàkẹ́ ní Ajítòní olólùfẹ́ mi. Ó ní kó má ṣe bẹ̀rù, kó má ṣe fòyà. Ó níwájú bàbá mi kábíyèsí náà lọ wá. Àṣàkẹ́ bá kọnu sí kábíyèsí, ó ní kábíyèsí bàbá mi lẹ jẹ́. Ó ní mo mọ̀ wípé ìdùnnú mi náà lẹ fẹ́. Mo sì mọ̀ wípé kò sí nǹkan tí mo bá fẹ́ tí ẹ̀yin bàbá mi náà tí ẹ̀ ní bá mi fẹ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé n ò jù báyìí náà lọ́wọ́ yín. Ẹ dákun torí Ọlọ́run, Ajítòní wù mí lọ́kọ, ẹ jẹ́ n fi ṣọkọ. Ẹ jẹ́ kó jówó olówó orí mi, torí pé mo ní ìfẹ́ rẹ̀ láti inú mi wá ni. Gbogbo ìwà tí Ajítòní máa ń wù láàfin, kábíyèsí náà máa ń wù, bẹ́ẹ̀ lóru náà sì máa ń wù. Láàárín gbogbo ẹgbẹ́ rẹ̀ láàfin, Ajítòní jẹ́ ẹni tó yàtọ̀ sí wọn. Tó kábíyèsí ní kò ṣiṣẹ́ kò ṣàìṣe náà. Olórí ní kábíyèsí, olúwa mi òun náà yíká ọ̀tún ó yíká òsì. Ó ní ìbí òjù bí bá a ti bẹ̀rù náà bẹ́ẹ̀ náà làbọ̀ mọ́. Ó ní ọ̀nà ló jìn, ẹ̀rú náà ní bàbá. Ajítòní tá à ń sọ èrè. Ajítòní jẹ́ ẹni tó jẹ́ wípé láàfin ìwà ìrẹ̀lẹ̀, kì í sọ̀rọ̀ lọ́rọ̀, kì í purọ́, bẹ́ẹ̀ ni kì í jalè, kì í sì ṣèké, kì í ṣẹni tí ń jẹni lẹ́yìn. Wọ́n lọ́dà bọ́ bá ti wò ó rí. Ajítòní ti dọmọ wọn láàfin nígbà tí ó fọmọ ọba. Kábíyèsí fọwọ́ sí, bẹ́ẹ̀ ló lórí fọwọ́ sí. Wọ́n pe àwọn ìjòyè gbogbo àwọn wọ́n jákò, wọ́n sọ fún wọn wípé, wọ́n sì jòyè wọn wípé Ajítòní yóò fẹ́ Àṣàkẹ́. Àwọn ẹrú tó kù gbogbo wọn ní lanu pé ha káwí ká tó fọ̀. Ajítòní mọ̀ di àná ọba. Bẹ́ẹ̀ ni gbogbo ayé ń pé wò. Wọ́n mọ́jọ́ ìgbéyàwó, wọ́n ṣègbéyàwó, ayé gbọ́ ọ̀run mọ̀. Ṣé ẹ wá rí ọ̀rọ̀ Ajítòní? Àpèmọ́ra ẹni làá pe tèmi dire. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀dá tó bá jí nílé ayé, ẹ rántí wípé kó wa ló láńgẹ́lì kọ̀ọ̀kan tí ń sọ ohunkóhun tó bá ti fẹnu ara rẹ̀ sọ, òun náà ni ọba mi ìdùn ọgbà. Agbára ń bẹ nínú ahọ́n yìí. Nínú ọ̀rọ̀ kọ́rọ̀ tá a bá fẹ́ sọ, ẹja máa ṣọ́rọ̀ sọ. Ohun tí mo fẹ́ ká sọ náà ni pé, tí mo fẹ́ ká mọ̀ ni pé ìwà rẹ̀ ni kó ní kálukú wa ká mọ̀ wò. Ṣé ẹ mọ̀ wípé ìwà rẹ̀ Tajítòní wù láàfin, òun lọ́fà tó fi fẹ́ ọmọọba. Àpèmọ́ra ẹni là ń pe tèmi dire, tó jàkórí ètò tèmi tí mo mú wá fún yín, tó jàkórí ọ̀rọ̀ ìṣítí tèmi tí mo mú wá fún yín. Bẹ́ẹ̀ làwọn ẹrú ẹgbẹ́ rẹ̀ ń wò pé yóò sì mọ̀ sọ wípé lọ́jọ́ ọjọ́ kan orí mi yóò gbé mi débi ire. Ẹ̀yin tẹ́ ń wò mí, tẹ́ ń gbọ́ mi lé, orí oníkálukú wa yóò gbé wa débi ire. Ẹsẹ̀ wa yóò gbé wa débi ire. Àpèmọ́ra ẹni là ń pe tèmi dire. Bá a bá ti jí, bá a bá bọ́ lọ́wọ́ ọba mi ìdùn àsọ̀rọ̀, ẹ jẹ́ ká pe àpèmọ́ra ẹni, ká pèmọ́ra wa. Kò sí nǹkan kí nǹkan tá a sọ
tí ò ní padà wáṣẹ lọ́jọ́ iwájú. Torí nígbà tọ́lọ́run ọba mi ìdùn á dá wa sílé ayé takọtabo, ó fi àṣẹ sẹ́nu ẹnì kọ̀ọ̀kan wa. Ẹlòmíràn wọ́n máa ní ó léyìn òkè, ǹbá sọ̀rọ̀ lórí eyín òkè tèmi, lórí eyín òkè tá à ń sọ yìí, àmọ́ àkókò ò gbà wá mọ́. Àmọ́ lọ́jọ́ míì agbára Ọlọ́run, eyín òkè òun ni yóò jẹ́ àkòrí ọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí mo ṣe ń sọ. tó àpèmọ́ra ẹni lápè tèmi dire. Èmi ọmọ yín náà ló wà lórí ètò tèmi. Èmi ọmọ yín ọmọ olójú Olódùmarè tí ẹ ti mọ̀ bí ẹni mọ̀wó. Gbogbo yín ni mo kí lọ́kàn ọ̀jọ̀kan. Ẹ̀yin tẹ̀sẹ̀ tún darapọ̀ mọ́ sórí ètò yìí náà, gbogbo yín náà ni mo kí. Ó kù kékeré náà ká mọ́ lọ lórí ètò tèmi. Àmọ́ oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe, àwọn tí ẹ bá wa jẹ́ náà, gbogbo yín náà ni mo kí. Ẹ ṣé àdúpẹ́. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ mi náà kò ní di.